أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. Mo ń kí gbogbo yín kú àbọ̀ báyìí sídi ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn programs tí a pè àkọlé rẹ̀ ní Al-Ijebuwi Daily Nugget, tó túmọ̀ sí àwọn ẹ̀kọ́ ọgbọ́n Al-Ijebuwi láti inú àwọn ìwé tí ń bẹ ní library Darul Ulumil Islamiyya fi Nigeria Foundation, tí a ń ṣe àfihàn àwọn tírà ọ̀hún àti àwọn ìwé ọ̀hún lọ́kan òjọ̀kan. Títí di ìsinyìí, àwọn ìwé èyí tí ó wà ní èdè Lárúbáwá ni a yìí ń ṣe àfihàn rẹ̀. Tó bá yá, a ó tún bẹ̀rẹ̀ sí ní máa ṣe àfihàn àwọn ìwé tí wọ́n wà ní kíkọ lédè òyìnbó. Bákan náà, àwọn tí wọ́n wà ní kíkọ ní èdè Yorùbá. Ṣùgbọ́n níjòkó yìí ní ìsìn برنامج الفائدة اليومية للإجبوي من مكتبة مؤسسة دار العلوم الإسلامية في نيجيريا بأبوجا وإجيبو. Al-Ijebuwi Daily Nugget, in exhibiting the books of Darul Ulumil Islamiyya fi Nigeria Foundation in both Abuja and Ijebu. Ìwé tá a fẹ́ ṣe àfihàn rẹ̀ ní ìjòkó yìí, òun náà ni ìwé Al-Fatawi Ash-Shar'iyya fil Masail al-Asriyya min Fatawa Ulama al-Balad al-Haram. Ìwé fatawa ọ̀hún ni. Ìwé ọ̀hún ni. Ẹ rí wípé volume ńlá gidi gan ni. Volume ńlá gidi gan ni ìwé ọ̀hún tá a fẹ́ ṣe àfihàn rẹ̀ láti library wa l'Abuja àti Ìjẹ̀bú. Ìwé yìí jẹ́ ohun tó ṣe pàtàkì fún ẹ̀yin tí ẹ jẹ́ mufti tàbí grand mufti. Ọ̀pọ̀lọpọ̀ ìwé wà tí ó jẹ́ wípé ó jẹ́ àgbéjáde ẹnìkọ̀ọ̀kan nínú àwọn onímímọ̀. Àwọn ìwé mìíràn dẹ̀ wà tó jẹ́ wípé ńṣe ni wọ́n jẹ́ àgbéjáde àwọn different organizations tàbí government bodies. Ṣùgbọ́n ìwé eléyìí tí a fẹ́ ṣe àfihàn rẹ̀ yìí, ẹni tí ó ṣe àkójọ rẹ̀, òun náà ni Dr. Khalid Bunu Abdirahman Al-Juraisi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí nínú volume ẹ̀ bó ṣe tóbi tó. Àwọn pages tí ìwé náà wà ńbẹ̀ 2064 ni. 2064 pages ni. Ẹ rí wípé ó tóbi díẹ̀. Gbogbo wa la mọ̀ wípé nínú ẹ̀sìn Islam, àwọn onímímọ̀ wọ́n lọ jàǹtìrẹrẹ, tó dẹ̀ tún wá jẹ́ wípé fàtáwà oríṣiríṣi
ló máa ń jáde wá láti ọ̀dọ̀ àwọn ẹni mímọ́ ọ̀hún. Torí wípé àwa mùsùlùmí a ní oríṣiríṣi madhahib, schools of thought in jurisprudence and other fields of thought. Ìwé tá fẹ́ ṣàfihàn rẹ̀ yìí a máa ṣe àǹfààní púpọ̀ fún àwọn tí wọ́n bá fẹ́ ṣe fàtáwá yálà látàrí mọ́sábù ti Hanbali ni tàbí tí wọ́n fẹ́ ṣe ti fíkíù mùkọ́rán. A ní àwọn ìwé ní láíbírì wa tí ó jẹ́ wípé ènìyàn kọ̀ọ̀kan ló gbé wọn jáde gẹ́gẹ́ bí a ṣe wí. A dẹ̀ tún ní àwọn ìwé tó jẹ́ wípé kìí ṣe àwọn ènìyàn kọ̀ọ̀kan ni wọ́n gbé wọn jáde, ṣùgbọ́n àwọn different organizations ni wọ́n gbé wọn jáde. Ṣùgbọ́n ìwé eléyìí nísìnyí ńṣe ni ó ṣe àkójọ oríṣiríṣi fàtáwà àwọn ulama tí wọ́n pọ̀ láwọn tí ó jẹ́ wípé mùsùlùmí jákèjádò àgbáyé wọ́n gba tiwọn. Lára wọn ni bàbá Ibnu Baz, bàbá Uthaymin, bàbá Ibnu Jibrin, kí Ọlọ́run bá ó kẹ́ wọn. Bẹ́ẹ̀ náà lẹni tó náà jẹ́ bàbá mùfùtí àgbà lọ́wọ́lọ́wọ́ báyìí ní Saudi Arabia, Sheikh Dr. Saleh Bin Fawzan, kí Ọlọ́run bá wa ṣọ́. Dr. Khalid tó ń wá ṣe àkójọ àwọn fàtáwá yìí, ohun tí òun tún ń ṣe àfikún rẹ̀ fún wa nínú ìwé yìí ó pọ̀ lọ jàǹtìrẹrẹ o. Lótìítọ́ ló jẹ́ wípé ìwé yìí kò wà fún fíkù mùkọ́rán, comparative jurisprudence. Pẹ̀lúpẹ̀lú bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé àwọn tí wọ́n ṣe fátúwà wọn àti ẹni tí ó ń gbé fátúwà wọn yìí jáde wọ́n ṣojú kòkòrò láti máa fi kọ̀mpíà ọ̀rọ̀ síra wọn. Wọ́n á dárúkọ fátúwà lórí ọ̀rọ̀ kan náà látòrẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ulama ní the same issue tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí. Ìbáà jẹ́ wípé ẹnu wọn papọ̀, ìbáà dẹ̀ jẹ́ wípé wọ́n ní ìyapa ẹnu. Ìwé yìí ó ṣe pàtàkì fún ẹni bá ń ṣe fátúwà, verdict nínú Islam. Ẹ dẹ̀ lè lọ download ẹ̀ láti Google electronically kẹ́ lè bá jẹ àǹfààní ẹ̀, torí wípé ó jẹ́ a very useful sources tó jẹ́ wípé àwọn ọ̀rọ̀ inú ẹ̀, ọ̀rọ̀ alukùránù àti súnà nìkan ni, gẹ́gẹ́ bí àwọn ẹni òṣáájú náà sì ṣe àgbékalẹ̀ àlàyé ẹ̀sìn. Kò sí ọ̀rọ̀ bídíà ń bẹ. Kọ́lọ́run bá kó dákun kí ó ṣàlékún ìmọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Àmín súnmọ́ àmín súnmọ́ àmín. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.